àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tó lé ojú mi ti tó ko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. tó yẹ pé omi lásán ló fomi wúre ìṣẹ̀ṣe ẹ ti ń lọ nìyẹn then èmi ò ń ṣe pé bóyá mo yẹ fẹ́ lọ báyàn kan kókó dábàá fún bàbá láwọ̀ dé mo tún wá jẹ́ tó jẹ́ pé digital babaláwo dual advance system tí bá ti gbé system ní sìn bá fẹ́ dábàá mo lè dábàá pápápá. ìyẹn laptop yín. yes system computer system mo fi ń dáfá. I'm the first person to fi computer that find the whole world. That's why I'm a professor of digital fact. So ẹ̀yin ò kì í dùn bóyá ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n máa ń lò wá lóko. No. Of course, ọ̀pẹ̀lẹ̀ yẹn láfi kọ́ fa. But level ohun advance. Ní máa ń dáfà ń sìn ní bá ti lo even iPad mi mò ń lò má ti lò má dẹ̀ input ní so ó wà very simple and fast. Ó ní àwọn kan tẹ́ máa pè fún laptop yẹn àbí. No, mo ti charge vibration nǹkan tí bá máa lò kò ń ṣe just anybody's laptop or anybody's iPad. Okay. So that kí bóyá bí. No, mo ti whatever tí bá ń lò yẹn mo ti ó ní ẹ ti gbé sínú. mo ti recharge ẹ. So that kí bóyá èjì ó gbé àbí. mo ti tẹ kájà pé mo ti tẹ̀ ń fa. Mo ti tẹ system yẹn fúnra rẹ̀ fa. So tí bá máa ṣe àwọn one or two things ó máa dá mi lóhùn. It's a business secret so àlè wa sọ́kà kiri so bí bá ti máa ṣe one or two things ó máa dá mi lóhùn. Ibi tí ifá náà ló sọ fún mi nígbà tí wọ́n ń ṣe gbogbo ọ̀rọ̀ tó ń ṣe gbogbo nọ́ọ̀sẹ̀ normally wọ́n believe pé nígbà tí wọ́n wá wo èkó tó wá dé kòrò pẹ̀lú governorship pẹ̀lú gbogbo pé àmàìdí ó máa jà àwọn dẹ̀ ti ready fún ọ̀tọ̀ ẹ̀sìn. Nígbà tí mo because wọ́n mọ̀ pé mi ò ń gba àgbàkúgbà but nígbà tí mo wà spiritually advised tí fáwọn àjà every má ti fẹ́ ṣe nǹkan máa jà. Àwa má rí díẹ̀ gan níbo lórúkọ yẹn ti jáde gan tó fi ń pè yín bẹ́ẹ̀. Ifá náà ni Ifá ni. Ṣé pé àwọn kan máa pé Olódùmarè ọ̀nà máa ń pè ní àwa má rí di pé lẹ́yìn Olódùmarè kò tó sẹ́ni tó tún jẹ́ àwa má rí di mọ́ àbí kíní kan ó dàbí nígbà kan náà ààrẹ máa fẹ́ máa lò ó ègé sí i pé àwa ráwọn rẹ pé Olódùmarè nìkan ni àwa má rí di pé gbọdọ̀ yìí sí títí. Ibi tí knowledge yẹn bá mọ̀ dé ṣé mọ̀ ibi tí knowledge yẹn bá dé náà ni ó máa sọ̀rọ̀ mọ́. Tí ẹ bá wo the main name àwa má rí di ní Yorùbá àwa má rí di ní iṣẹ́ Olódùmarè. Àìbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ ló ṣe máa ń sọ. Bẹ́ẹ̀ni àwa má rí di iṣẹ́ Olódùmarè. Wọ́n sọ pé àwa má rí di is equal to Olódùmarè. Iṣẹ́ ni wọ́n pè. That is, if you want to search his work, you end up into a bottomless pit. Ibi ò lè rí iṣẹ́. That is, invariably, when you look at composite spirituality, it's talking about the spiritual world. Oh, the end spiritual world. Oh, they search spiritual world to the end. You will continue to search. We are always students of the spiritualism. Oh, by the sage. I've trained other many sages. Whether in the Middle East, Middle East, I mean, as far back as 1980-81, I was the sole leader of West Africa of India, the whole of West Africa. I developed myself as an occultic scientist into a level of entering the Celestial Circle with the Turing word of power and so I was into all those. There is àtúnṣe study program títí. Pẹ̀lú ṣẹ̀ṣẹ̀ tẹ̀ ń ṣe bàbá ǹjẹ́ àwọn ẹ̀mẹ́ni kìrìsìtẹ́nì mi ní ìpínlẹ̀ mùsùlùmí ò jẹ́ tó ń bá pé oníkàtẹ́ ní ńlá rẹ̀ pé bẹ́ẹ̀ tó ń ṣe bóyá kìrìsìtẹ́nì bóyá gbàgbọ́ ní àbọ̀. Kò ń ṣe pé mo compare I've been a Christian.
Christian, I've been a Muslim. I was born as a prophet in KNS. Grandfather mi ló gbé KNS wọ̀ndò. Ìyá màmá mi ló gbé KNS wọ̀ndò. Àwọn adájọ́ council Akíndélé. Nígbà tí wọ́n bí mi as a prophet, wòlíì KNS. Nígbà tí mo tún continue láti kékeré, àtúnṣe wòlíì ṣẹlẹ̀. Àtúnṣe olùṣọ́ àgùntàn ṣẹlẹ̀. Kí ló wá dá yín padà sí mo tún wá join ní mo tún join ní Deeper Life. Mo ṣe work and Deeper Life. Kí ló wá dá yín padà sí mo ṣe Islam. Mo kọ́ lọ́dọ̀ àwọn àfà, mo kọ́ Quran láti suratu Fatiha to suratu Nas. Títí àwọn súrà tó yẹ pé wọ́n ní kò tiẹ̀ sí tí ò sí bìsí mi láì ní gbogbo àbí tí ò sí iṣẹ́ bọ̀ bó fẹ́ sọ púpọ̀ níbẹ̀. So I'm a composite spiritualist. Kí ló wá dá yín padà sí ti ṣẹ̀ṣẹ̀? No, that's the ultimate Ifá is the ultimate spirituality. Ṣé ìpínlẹ̀ kálukú ló ní nǹkan tí àwọn wá ṣe. So Ifá is the ultimate spirituality that it does not mean pé bí ṣe ń sọ̀rọ̀ yìí pé bí ṣe wọ́n ṣe bí mi as wòlíì mo ṣe jẹ́ wòlíì ní KNS mo jẹ́ wòlíì ní Sẹ̀lẹ̀ pé ẹ̀mí wòlíì yẹn kúrò lára mi today to tomorrow. But ìlànà nígbà tí mo wà ń Sẹ̀lẹ̀ gan tá a máa ń ṣiṣẹ́ oríjọ káàkiri ká tó wọ́n máa jíṣẹ́ fún mi jíṣẹ́ báyìí wọ́n ní ẹni tó máa wẹ ayé mọ́ ni wọ́n ní ayé tó dẹ̀ máa wẹ̀ mọ́ yẹn wọ́n ní ìdí Ifá wòlíì ló ń sọ pé Ifá ló máa fi wẹ ayé mọ́ nínú church. That is revelation because ìgbà tí máa fi kúrò ní torí mo wà létí òkú fún 72. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.